gbogbo ẹ̀yin tẹ́ ń comment ẹ̀ṣọ́ burú jù káfà twist ẹ máa farabalẹ̀ ẹjọ́ torí tọ̀nà ẹ máa farabalẹ̀ ẹ kàn gbọ́rọ̀ láàrin ṣé torí mi ò sọ̀rọ̀ mọ́ kan bíìfù àwọn ọ̀rọ̀ yẹn ni káwọn tó lóye tó lọ́gbọ́n kí wọ́n gbọ́ wọ́n wá pè mí pé ókè àfà tó ló ṣe báyìí ṣé nọ́mbà ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ wọ́n wá bá mi pè wọ́n because ọ̀rọ̀ ti dọ̀rọ̀ orí social media bàbá ti sọ̀rọ̀ sórí social media etí yín máa di mo lọ bá àfà méjì náà kò sẹ́ni tó sọ̀rọ̀ wọn ò sọ̀rọ̀ kankan kó tó di pé àwọn lọ́kọ́kọ́ yẹ̀yẹ́ mi lábẹ́nu èmi wá yẹ̀yẹ́ mo wá gbé wọn síta mi ì dárúkọ wọn náà tí bá wá dárúkọ wọn pé anybody fẹ́ ṣe fún mi tẹ bá fẹ́ gbọ́ èmi wà ní ọkọ mo sọ everything fún wọn ṣùgbọ́n torí nǹkan tó fẹ́ ṣe fún mi nǹkan tí mo lọ bá wọn fún tó fẹ́ ṣe fún mi náà fi ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn náà wọ́n tún wá ṣe tán wọ́n padà yẹ̀yẹ́ mi wàláì kò sí nǹkan kan tó parapọ̀ ṣùgbọ́n mistake tí mo ṣe ni pé mo ṣí ojú mi fún wọn torí pé ara ni mí kí n bá lè rí nǹkan tí mo fẹ́ gbà lọ́wọ́ àǹdẹ́nì òdìdí wọ́n padà jàǹbá mi wọ́n fi mí lọ́kàn balẹ̀ wọ́n jàǹbá mi wọ́n ṣàdéhùn fún mi wọ́n fi mí lọ́kàn balẹ̀ wọ́n yẹ̀ wọ́n ṣàdéhùn fún mi wọ́n á jàǹbá mi tí àwọn pé wà mí náà fi kíná lò fún mi wọ́n sì pèrè àwọn alálẹ̀ sùn ẹ fòye gbé ẹ fọpọlọ gbé ẹ̀yin tẹ́ ń comment mi ò bá yín wí náà so mi ò bá yín wí ṣùgbọ́n Ọlọ́run má jẹ́ kí èèyàn jẹ oúnjẹ tí èèyàn Ọlọ́run má jẹ́ kí ìnira tó ju ẹ̀mí yẹn lọ mo sọ fún wọn wọ́n rí mi náà wọ́n rí mi bí mo ṣe ń sun wọ́n sunkún sínú ni ókè tí n bá ń sunkún bí mo ṣe wà yìí ṣẹ́yìn tẹ́ wà lórí social media ṣẹ́ ẹ̀ mọ́ ni bí bá ń rẹ́rìn sí bí nǹkan tí n bá sọ síta ni wọ́n rí mi wọ́n dẹ̀ rí mi ṣẹ́ mọ̀ wọ́n ṣerú nǹkan báyìí wọ́n tún wá padà yẹ̀yẹ́ mi wá gbé wọn síta ẹ̀yin comment ṣé mi sọ fún wọn pé mo wà nílé ọkọ ni láni òní tàbí ṣùgbọ́n ti lára ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ iṣẹ́ ẹ̀yìn tí ń lára ni ṣé kí n torí pé nǹkan ń ṣe mí àbí kí n torí pé ọkọ mi wà nípò kan kò fílẹ̀ ẹ jẹ́ ká fọ̀rọ̀ rora wa o Àmọ̀tẹ́kùn tí wọ́n ní mo lọ gbọ́rọ̀ bá tani bá lọ gbọ́rọ̀ tàbí ìṣà àwọn náà gbọ́ mi yé nà àwọn náà rí rízìzì mi àwọn náà wò pé ṣé àwọn nìkan kọ́ ni mo kọ́kọ́ lọ bá fún ìrànlọ́wọ́ ni ṣé mi rí àwọn tó kù ni kí wọ́n á sọ pé mo fẹ́ parọ́ mọ́ wọn ẹ béèrè ẹ wádìí because téèyàn bá ti sọ̀rọ̀ lórí social media kò ọ̀rọ̀ yìí ò lè níyanjú ẹnìyẹn ẹ mọ̀ pé nǹkan tó máa ń pààyàn kéèyàn nǹkan míì wà tó yẹ pé ó tètè máa ń yára pààyàn àjẹ́ ọkàn pé àṣọyẹ lágbájá ló yẹ kó ṣerú nǹkan báyìí fún mi ìyẹn á wá máa rò ókè mo dé hospital nísìnyí ọ̀tọ̀ ni nǹkan tí mo gbé lọ nǹkan míì tún ti kún fún mi ẹ rí i pé mò ń sọ̀rọ̀ mo bọ́ sórí social media mò ń sọ̀rọ̀ ẹ mọ̀ wọ́n bà mí nínú jẹ́ nǹkan míì ti kún fún mi ẹ kàn rí i pé mò ń bọ́ sórí social media mò ń sọ̀rọ̀ ẹ̀ ń comment ẹni tó gbọ́ mi yé ni mo lọ bá ẹni tó torí pé everybody ti jọra ẹ̀ lójú bẹ́ẹ̀ bá lọ bá gbogbo àwọn tó wà ń pọ̀ kan bá lọ bá àwọn nǹkan míì náà ṣe fún èèyàn ẹ bá mi subscribe sórí YouTube channel mi ọ̀fẹ́ ni ẹ kàn tẹ subscribe ẹ̀yin tẹ́ bá sì fẹ́ ràn wá lọ́wọ́ lórí péjì wa àkáǹtì nọ́mbà wa nìyẹn sálẹ̀.